Iná ba ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́ l'Ógùn. Ariwo ajé ò ló gbilẹ̀ ládùúgbò Àkútè Odò níjọba ìbílẹ̀ Ifọ̀ nípínlẹ̀ Ogun lọ́jọ́ ajé Monday ọjọ́ 7 oṣù kẹjọ ọdún yìí, níbi tí iná ńlá kan ti ṣàdédé ṣẹ́yọ nínú ilé fúláàtì kan tó sì ràn mọ́ àwọn ṣọ́ọ̀bù mẹ́ta tó wà nínú ilé náà. Ọ̀pọ̀lọpọ̀ dúkìá ló ṣòfò sínú iná ọ̀hún títí tó fi kan ṣọ́ọ̀bù tí wọ́n ti ń ta fóònù tó wà níbẹ̀. Aláròyé gbọ́ pé ìjàmbá iná náà ló wáyé látara bí ẹnìkan ṣe ṣíná gáàsì sílẹ̀ tí ọmọ kan sì ṣá ìṣáná lágbègbè rẹ̀ tó fi gbiná. Níṣe ni iná náà ń jó wì tí gbogbo ilé náà sì jóná. Àwọn ẹlẹ́yinjú àánú àtàwọn èèyàn agbègbè ọ̀hún ló dìde ìrànlọ́wọ́ láti bá wọn kó àwọn ọjà tí wọ́n lè rí kó jáde nínú iná náà kí wọ́n tó rí iná ọ̀hún pa. Ọ̀kan lára àwọn olùgbé agbègbè tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ sọ pé ọmọbìnrin kan ṣá ìṣáná lásìkò tí ẹnìkan tó jẹ́ alábàágbélé wọn ń dáná gáàsì lọ́wọ́. Èyí ló ràn mọ́nú ilé tó sì jó wọ ṣọ́ọ̀bù mẹ́tẹ̀ẹ̀ta tó wà níwájú ilé náà. Ibi ìṣẹ̀lẹ̀ yẹn ni iná ti ran fóònù mi tó sì jó. Àwọn ará àdúgbò náà ràn wọ́n lọ́wọ́ láti kó àwọn ọjà inú ṣọ́ọ̀bù náà. Àwọn tó ń gbé inú fúláàtì tí iná ti ṣẹ́yọ gan ni wọ́n lè sọ pàtó nǹkan tó fa iná náà. Ariwo táwa gbọ́ làwa fi jáde láti ràn wọ́n lọ́wọ́ láti bá wọn pa iná ọ̀hún. Iná yẹn jó ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú àwọn ṣọ́ọ̀bù yẹn. Wọ́n ń ta àwọn nǹkan ọ̀gbìn nínú ìkan níbẹ̀. Ṣọ́ọ̀bù kejì jẹ́ ti ọ̀kan nínú àwọn ayálégbé tó ń lò láti bá àwọn èèyàn fi ṣáàjì fóònù wọn. Ó sì nira fún wa láti rí àwọn nǹkan yẹn kó jáde. Èyí ló jẹ́ kí iná ráàyè jó àwọn nǹkan yìí púpọ̀. Jamiu Àbáyọ̀mí ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Aláròyé Online TV.